Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn gbajúgbajà òṣèré ilẹ̀ wa tí wọn kò pé 50 ọdún kí wọ́n tó jáde láyé, tí ó sì jẹ́ wípé tí àwọn gbajúgbajà wa yìí bá kú ní àìpẹ́ ọjọ́ nítorí ẹnìyẹn nìkan kọ́, ṣùgbọ́n nítorí àwọn iṣẹ́ ribiribi àti takuntakun tí wọ́n ti ṣe kó tó wípé jáyé láì dúró jẹ́. Nínú agbo òṣèré tí ilẹ̀ wa yìí, ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajà tó ti jáde láyé láì pé 50 ọdún tí a sì fẹ́ mẹ́nuba àwọn àti ohun tí ó fa ikú wọn. Fún ẹ̀yin tí ẹ ń wò wá fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀lé ìkànnì fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn. Bá wa ká lọ. Ẹni àkọ́kọ́ ni Murphy Afọlábí. Ó jẹ́ òṣèrékùnrin tí àwọn ènìyàn fẹ́ràn tí wọ́n sì tún bọ̀wọ̀ fún. Ó jẹ́ ẹni tí ó máa ń kọ ìtàn, bẹ́ẹ̀ sì tún ni ó jẹ́ olùdarí eré tí wọ́n sì bí ní Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tí wọ́n sì mọ̀ sí bí ó ṣe máa ń lo èdè Yorùbá dáradára nínú àwọn eré rẹ̀, pẹ̀lú bí ó ṣe máa ń pa òwe tí ó sì mú kí àwọn eré rẹ̀ túbọ̀ dùn sí i àti láti lè wò. Murphy Afọlábí kú ní ọmọ ọdún 51 ní May 14, 2023 nígbà tí ó yọ̀ ṣubú ní inú iléèwẹ̀ rẹ̀ ní rẹ̀ tí ó wà ní Ìkòròdú, tí ó sì ṣe èṣe ní orí rẹ̀, tí wọ́n sì gbìyànjú láti gbé lọ sí ọgbà ìwòsàn, ṣùgbọ́n tí àwọn dókítà ní ó ti ṣe aláìsí. Bí wọ́n ṣe gbé e débẹ̀, àsìkò tí ó sì kú dùn àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ yìí gidigidi, torí ṣáájú ọjọ́ tí Murphy Afọlábí kú ni òṣèré kan nínú agbo tíátà náà kú. Ẹlòmíràn tún ni Sisi Quadri, gbajúgbajà òṣèrékùnrin ilẹ̀ wa tí gbogbo àwọn ènìyàn mọ̀ fún bí ẹnu rẹ̀ ṣe mú nínú eré àti àwọn àwàdà tí ó máa ń ṣe nínú àwọn eré rẹ̀. Ó jáde láyé látàrí àìsàn ráńpẹ́ kan tí ó ṣẹlẹ̀ sí ní ọdún 2024 ní ọmọ ọdún 44. Ìṣẹ̀lẹ̀ náà bẹ̀rẹ̀ nígbà tí ó dákú ní February 19 nígbà tí wọ́n ń gbáradì fún eré tuntun kan lọ́wọ́, tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn. Bẹ́ẹ̀ ni àwọn dókítà tọ́jú rẹ̀ tí wọ́n sì dá sílẹ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ó sì tún tọ́jú àìsàn ọ́sà nínú ara rẹ̀. February 28 ṣe ni àìsàn ńlá kan tí àwọn eléyìnbó ń pè ní hiccups mú, tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Ṣe ni wọ́n sì tún gbé e kúrò láti ilé ìwòsàn tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbé lọ sí ilé ìwòsàn ti Lautech Teaching Hospital Ògbómọ̀ṣọ́, tí ó padà jáde láyé níbẹ̀. Gbajúgbajà mìíràn, olórin tàkasúfèé nì Da-Green, tí ó wá láti ìpínlẹ̀ Ògùn, tí wọ́n sì jáde láyé ní ọmọ ọdún 25 ní April 22, 2010 lẹ́yìn ìgbà tí ó ní ìjàmbá mọ́tò ńlá kan ní April 14, 2010 ní àdúgbò Alákàrà Police Station, Àjìgómọ́tò Roundabout, Mushin, Lagos. Ó yẹ ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò náà tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ náà, ṣùgbọ́n níṣe ni ó fi orí rẹ̀ ṣe èṣe ńlá kan tí ó pọ̀, tí àwọn ènìyàn sì gbé lọ sí ilé ìwòsàn kan tí ó wà ní Mushin, kó tó di wípé wọ́n tún padà gbé e kúrò láti ilé ìwòsàn ti Mushin lọ sí Lagos University Teaching Hospital Ìdí Àràbà. Níbẹ̀ ni àwọn dókítà ti gbìyànjú láti ṣe ìtọ́jú rẹ̀. Ṣe ni wọ́n ṣe iṣẹ́ abẹ fún un sí yàrá ọ̀tọ̀ láti fi lè ṣe ìtọ́jú rẹ̀ dáadáa ní ilé ìwòsàn ọ̀hún, ṣùgbọ́n ṣe ni Da-Green padà jáde láyé ní April 22, 2010 tí ó pé ọjọ́ kẹjọ sí ọjọ́ tí ó ní ìjàmbá. Gbajúgbajà mìíràn ni Bísí Kọ́mọláfẹ́. Ó jẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa tí ó jẹ́ filmmaker àti producer, tí fíìmù kan tí ó pe àkọlé rẹ̀ ní Ìgboro Dàrú jẹ́ èyí tí ó ṣe tí àwọn ènìyàn fi mọ̀ ọ́n, tí àwọn olólùfẹ́ rẹ̀ sì máa ń yìn pẹ̀lú bí ó ṣe máa ń kópa nínú àwọn eré rẹ̀ pẹ̀lú oríṣiríṣi àrà ọ̀tọ̀. Bísí Kọ́mọláfẹ́ jáde láyé ní December 31, 2012 ní ọmọ ọdún 27 látàrí wàhálà oyún kan tí ó ní ní University College Hospital Ìbàdàn, tí wọ́n sì ṣe ìsìnkú rẹ̀ ní January 4, 2013 ní ìlú Ìbàdàn. Ṣé ni ariwo ìsìnkú rẹ̀ sì gba orí ayélujára kan lọ́dún náà lọ́hùn, débi wípé ó dùn gbogbo àwọn ẹgbẹ́ òṣèré pátápátá látòrí ọkùnrin dórí ọmọbìnrin àtọmọdé àtàgbà ni wọ́n mọ̀ lára. Ohun tí ó wá dùnni jùlọ ni wípé gbogbo iṣẹ́ ìyẹn eré tó ṣe kalẹ̀ kò sí kankan nínú rẹ̀ tó dúró jẹ́ o. Gbajúgbajà mìíràn tún ni Mohbad, tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìléríolúwa Alọ́ba. Ó jẹ́ olórin tàkasúfèé ilẹ̀ wa tí àwọn olólùfẹ́ rẹ̀ sì dàmọ̀ fún orin bíi Kòpọ̀kẹ̀, Feel Good àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin rẹ̀ jẹ́ orin tí àwọn ọ̀dọ́ fẹ́ràn láti máa gbọ́, tí ọmọkùnrin náà sì ní ẹ̀bùn orin lọ́pọ̀lọpọ̀. Ní September 12, 2023, Mohbad jáde láyé ní ọmọ ọdún 27 lẹ́yìn ìgbà tí nọ́ọ̀sì kan gún ní abẹ́rẹ́ kan tí ó sì ní òun fi bá a tọ́jú àìsàn etí kan tí ó ní ni. Ṣe ni abẹ́rẹ́ náà sì gbòdì lára rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n gbé lọ ilé ìwòsàn. Níbẹ̀ ni wọ́n sọ pé ó ti jáde láyé. Níbẹ̀ ni àwọn olólùfẹ́ rẹ̀ sì ń béèrè fún ìdájọ́ òdodo, tí ó mú kí gbogbo wọn jáde síta ní ìlú tí oníkálukú
àwọn olólùfẹ́ rẹ̀ wà tí wọ́n sì ń béèrè ìdájọ́ òdodo fún un. ṣùgbọ́n ohun tí ó dunni jùlọ ní gbogbo ìṣẹ̀lẹ̀ náà ni wípé pẹ̀lú bí gbogbo àwọn ọ̀dọ́ ṣe jáde síta láti béèrè fún ìdájọ́ òdodo ọmọkùnrin, kò sẹ́nìkan tó ti mọ ohun tí ó ṣẹlẹ̀ sí. gbajúgbajà mìíràn tún ni Fúnmi Martins. Ó jẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa tí a bí ní ọdún 1990. Ó sì jẹ́ òṣèrébìnrin tí ó rẹwà, bẹ́ẹ̀ ni ó ní ẹ̀bùn eré tí ó sì kópa nínú eré bíi Ẹ̀tọ́ mi, Pẹ̀lúmi, Ìjà ọmọdé àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn eré mìíràn. tí ó jẹ́ pé kò sí ipa eré kankan tí kò lè kó. Ó lè kó ipa ọ̀tọ̀ọ̀tọ̀ tí ẹ bá fẹ́ kí ó kó. Fúnmi Martins jáde láyé ní May 6, 2002 ní ọmọ ọdún méjìlélógójì nínú àìsàn ọkàn tí ẹ̀bùn rẹ̀ kò sì pin síbẹ̀, tí ọmọ rẹ̀ Mide Martins tẹ̀síwájú nínú iṣẹ́ eré náà. Ọmọ rẹ̀ Mide Martins sì ti di gbajúgbajà lónìí o nínú iṣẹ́ eré tíátà. Gbajúgbajà òṣèré mìíràn tí òun náà ti jáde láyé ni Mojí Ọláìyá. Ó jẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa àti pòdúsà tí ó máa ń kópa nínú eré Yorùbá. Ó jẹ́ ọmọ gbajúgbajà olórin ilẹ̀ wa nì Sir Victor Ọláìyá. Ó jáde láyé ní May 17 ní 2017 ní ọmọ ọdún méjìléníogójì ní orílẹ̀-èdè Canada. Lẹ́yìn tí ó bí ọmọ rẹ̀ tán tí ó ṣẹ̀ṣẹ̀ pé oṣù méjì ni Mojí jáde láyé látàrí àìsàn ọkàn, ṣùgbọ́n tí wọ́n ló níṣe pẹ̀lú ọmọ bíbí tí wọ́n sì gbé òkú rẹ̀ wálé láti Canada wá sí orílẹ̀-èdè wa ní June 6, 2017 pẹ̀lú àtìlẹ́yìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n sì ṣe ìsìnkú rẹ̀ ní June 7, 2017 ní Ìkòyí Cemetery gẹ́gẹ́ bí ẹ̀sìn Mùsùlùmí. Ó dùn gbogbo ẹgbẹ́ òṣèré náà lọ́dún náà, ṣùgbọ́n Jésù fẹ́ jù wọ́n lọ. Gbajúgbajà mìíràn tún ni Kúnlé Adétòkunbọ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Dẹ̀jọ́ Túnfúlù. Ó jẹ́ òṣèrékùnrin tí àwọn ènìyàn fẹ́ràn pẹ̀lú bí ó ṣe máa ń ṣe àwàdà tí ó sì máa ń pa àwọn ènìyàn lẹ́rìn nínú àwọn eré rẹ̀. Wọ́n bí i ní Ìdúmọ̀tà, ìpínlẹ̀ Èkó. Ó jáde láyé ní April 1, 2025 lẹ́yìn ìgbà tí ó ṣe àìsàn ráńpẹ́ ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Kéde ikú rẹ̀ sì mú kí àwọn ènìyàn máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ kó tó di wípé wọ́n sọ wípé ó ti pẹ́ tí ó ti ń bá àìsàn fínra kó tó di wípé ó padà kú. Ṣe ni wọ́n sì sin òun náà ní ọjọ́ kejì ọjọ́ tí ó kú gẹ́gẹ́ bí ẹ̀sìn Mùsùlùmí. Òṣèré mìíràn ni Adéjùmọ̀kẹ́ Ọrẹolúwa Adéròmú. Ó sì jẹ́ òṣèré tí àwọn ènìyàn fẹ́ràn látàrí eré tí ó ń kópa nínú rẹ̀, ìyẹn Jennifer's Diary, níbi tí ó ti kópa dáadáa nínú eré tí ó sì fi gbogbo okun àti agbára rẹ̀ ṣe. Ó jáde láyé ní April 6, 2024 ní ọmọ ọdún ogójì látàrí àìsàn ráńpẹ́ kan tí wọn kò sì sọ síta fún àwọn olólùfẹ́ rẹ̀. Ṣe ni ikú rẹ̀ sì jẹ́ ìyàlẹ́nu fún àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ pẹ̀lú, tí wọ́n sì ṣe ìsìnkú rẹ̀ ní ibi tí ìdílé nìkan àti ọ̀rẹ́ tí ó súnmọ́ ni. Gbajúgbajà mìíràn tún ni Allwell Adémọ́lá. Ó jẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa pẹ̀lú ẹ̀bùn púpọ̀. Ó jẹ́ filmmaker, scriptwriter, bẹ́ẹ̀ ni ó tún jẹ́ olórin. Òun ni ọmọ agbẹjọ́rò ilẹ̀ wa Sir Adétòkunbọ̀ Adémọ́lá. Ṣe ni ó sì jẹ́ òṣèré tí ó máa ń ṣiṣẹ́ takuntakun, bẹ́ẹ̀ ni kò tún fi iṣẹ́ eré ṣeré rárá. Lára àwọn eré tí ó sì ti kópa ní Ilé, Ọmọ mi, Adẹ́dàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Allwell jáde láyé ní December 27, 2025. Bẹ́ẹ̀ ni wọ́n ní òun náà ní àìsàn ọkàn ní ilé rẹ̀ ní ìpínlẹ̀ Èkó, tí wọ́n sì kéde ikú rẹ̀ ní ilé ìwòsàn kan ní Agége. Ó jáde láyé ní ọmọ ọdún 43 tí ìkéde rẹ̀ sì jẹ́ ohun tí ó ya àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ lẹ́nu látàrí fọ́nrán kan tí ó ti kọ́kọ́ ṣe tí ó sì gbé sí orí ìkànnì rẹ̀ láti rí òpin ọdún. Gbajúgbajà mìíràn tún ni San Sultan Ọláríwájú Abdulganiu tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí San Sultan. Jẹ́ gbajúgbajà olórin ilẹ̀ wa, songwriter, actor àti comedian. Wọ́n bí ní November 27, 1976 ní Jos ní ìpínlẹ̀ Plateau. Ó jẹ́ ọ̀kan lára àwọn olórin tí àwọn ènìyàn fẹ́ràn láti máa gbọ́ orin rẹ̀ gidigidi. Ó jáde láyé ní July 11, 2021 ní ọmọ ọdún 44 ní orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́yìn ìgbà tí ó la àìsàn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ kọjá. Látàrí gbogbo ìgbìyànjú àwọn dókítà láti fi lè wò ó sàn kúrò níbi àìsàn jẹjẹrẹ ọ̀hún, níṣe ni ó padà jáde láyé o, tí ó sì jẹ́ ohun tí ó dùn àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ nínú agbo olórin, tí wọ́n sì sin ní ọjọ́ tí ó jáde láyé látàrí ẹ̀sìn Mùsùlùmí. Gbọ́ ohun tí ó dùn àwọn ènìyàn jùlọ nípa ikú rẹ̀ ni wípé gbogbo ọmọ tó bí sílẹ̀ níṣe ni wọn kò tí ì dàgbà rárá o, tí wọ́n sì ń bìkítà wípé ta ni yóò bá gbé ìtọ́jú ọmọ rẹ̀. Gbajúgbajà òṣèré mi ni Fọlákẹ́ Àrẹ̀mú, gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Òrìṣàbùnmi, tí ó sì ní òkìkí látàrí àwọn eré tí ó máa ń kópa nínú rẹ̀. Wọ́n bí ní ìpínlẹ̀ Kwara.
Ó bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré ní ọdún 1980 tí ó sì jẹ́ olùkọ́ àti sẹ́kẹ́tírì. Ó jáde láyé ní January 5, 2021 ní ilé rẹ̀ ní Ìbàdàn lẹ́yìn ìgbà tí ó ní ìlàkọjá àìsàn ráńpẹ́. Tí òṣèré yìí sì jáde láyé ní oṣù kẹrin tí ọkọ rẹ̀ náà jáde láyé. Èyí sì ni àkójọpọ̀ àwọn gbajúgbajà àti òṣèré ilẹ̀ wa tí wọn kò pé 50 ọdún tí wọ́n fi jáde láyé. Èwo nínú àwọn eré wọn tàbí orin tí wọ́n kọ wo lẹ fẹ́ràn jù? Ẹ jẹ́ ká fi sí abala àríwísí. Ẹ jọ̀wọ́ àwa tí a bá ń wà fún ìgbà àkọ́kọ́ ẹ bá tẹ̀lé ìkànnì fún ẹ̀kúnrẹ́rẹ́.